A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti bu ẹnu àtẹ́ lu gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara lórí bí ó ṣe ń yanjú rògbòdìyàn ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀ láàrin òun pẹ̀lú mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike tí ó fi rànmọ́ dé ọ̀dọ̀ agbẹnusọ ilé-ìgbìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ àti àwọn mìíràn tí ọ̀rọ̀ kàn láàrin ẹgbẹ́ òṣèlú rẹ̀ People's Democratic Party (PDP). Akpabio tí í ṣe gómìnà àná fún ìpínlẹ̀ Akwa Ibom ní gómìnà tàbí ààrẹ tí ó bá gbọ́n yóò wá ọ̀nà láti ní ìbáṣepọ̀ tí ó dán mọ́rán pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Ààrẹ ilé-ìgbìmọ̀ sọ ọ̀rọ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí àlejò pàtàkì níbi ìdánilẹ́kọ̀ọ́ àti ìkówójọ ìwé tí ó wáyé ní ìlú Port Harcourt láti fi sààmì ayẹyẹ ọjọ́ ìbí mínísítà agbègbè ilé ìjọba. Wike fúnra rẹ̀ náà sọ wípé ẹnu àtẹ́ tí wọ́n fi ń kun òun ò tu irun kankan níwọ̀nba ìgbà tí òun bá ti ń ní àtìlẹ́yìn ààrẹ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Wike, ó ní òun kò fẹ́ ohunkóhun níwọ̀nba ìgbà tí òun bá ti mọ̀ wípé inú ààrẹ dùn sí òun tí inú ẹbí òun náà sì ń dùn pẹ̀lú ọ̀rẹ́ àti ojúlùmọ̀. Kò sí èyí tí ó kan òun mọ́. Ọ̀pọ̀ àwọn alátìlẹyìn Wike ni wọ́n pọ̀ sí ibi ayẹyẹ tí New Associates ṣe àgbékalẹ̀ rẹ̀. Akpabio tí ó ṣe ìdánimọ̀ Martin Samuel níbi ayẹyẹ gẹ́gẹ́ bí agbẹnusọ ilé-ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers rán Fubara létí agbára tí agbẹnusọ ní. Amewoole ló ń darí ilé-ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike. Akpabio ní gẹ́gẹ́ bí gómìnà láàrin ọdún 2007 sí 2015, òun mọ̀ wípé bí fàákájà bá wà láàrin gómìnà àti ilé-ìgbìmọ̀, gómìnà ni yóò jìyà ibẹ̀. Ìdí nìyí tí ó fi gbọ́dọ̀ wá gbogbo ọ̀nà láti wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú agbẹnusọ. Ó ní fún ọ̀pọ̀ tí kò mọ bí iṣẹ́ òṣèlú ṣe rí, ilé-ìgbìmọ̀ ni ó ní agbára jù. Fún ìdí èyí, òun kì í rin ìrìn-àjò láìsí agbẹnusọ níbẹ̀. Bí òun kò bá rí i ní ọjọ́ kan, òun á rán èèyàn lọ ilé rẹ̀ láti ké sí i kí ó wá bá òun jẹ oúnjẹ ọ̀sán. Òun á sì fi ọgbọ́n wò ó lójú láti mọ̀ bóyá inú rẹ̀ dùn sí gómìnà tàbí kò dùn. Ibì kan ṣoṣo tí wọ́n ti lè dá sẹ̀ríyà fún gómìnà ní ilé-ìgbìmọ̀. Kò sì sí ilé-ẹjọ́ tàbí ìjọba tiwantiwa tí ó lè dá èyí dúró. Akpabio tẹ̀síwájú wípé bí ààrẹ kankan bá fẹ́ ṣàṣeyọrí gẹ́gẹ́ bí ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó gbọ́dọ̀ di ilé-ìgbìmọ̀ àti ti aṣojú-ṣòfin mú gidigidi gẹ́gẹ́ bí Tinubu ṣe dì wọ́n mú. Akpabio ní àìpẹ́ yìí ni ààrẹ ṣe ìdálọ́lá àmì ẹ̀yẹ Grand Commander of the Order of the Niger (GCON) fún wọn. Bóyá èyí wá láti ọkàn rẹ̀ tàbí kò wá, ó ṣáà ṣe é. Akpabio ní pẹ̀lú gbogbo ohun tí ó wà níkàáwọ́ Fubara, èéṣe tí kò fi wá àyè sínú ọkàn àwọn aṣòfin mẹ́tàdínlọ́gbọ̀n tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn agbẹjọ́rò ní ìpínlẹ̀ Delta ti ní èyí kò ṣe ìtẹ́wọ́gbà rárá. Ikú adarí méjì ní Okwama, Pa James Ogboroko àti Pa Dennis Okugbaye tí wọ́n kú sí inú àhámọ́ iléeṣẹ́ ológun ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí àlàyé akọ̀wé àná fún ẹgbẹ́ agbẹjọ́rò NBA ẹ̀ka Warri, Joseph Omonose, ó ní ó jẹ́ ohun ìbànújẹ́ wípé ìṣẹ̀lẹ̀ báyìí wáyé. Nàìjíríà kì í ṣe orílẹ̀-èdè tí kò lófin, iléeṣẹ́ ológun sì búra láti gbé òfin ró. Èéṣe tí wọ́n tún tàpá sí òfin? Bí wọ́n bá fura wípé ẹnìkan hu ìwà ọ̀daràn, ṣèbí wọ́n á gbé e lọ ilé-ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá fi ọwọ́ ṣìkún òfin mú un. Ṣùgbọ́n kí a máa fi ọwọ́ ṣìkún òfin mú ará ìlú, fi sí àhámọ́ ológun láìsí ìgbẹ́jọ́, padà ṣekú pa wọ́n kò bójúmu rárá. Agbẹjọ́rò mìíràn Erikefe Ovuogborienta náà fèsì wípé ó yẹ kí olórí ológun ti fẹ̀yìntì kí wọ́n sì bá a ṣẹjọ́. Iléeṣẹ́ ológun ò kọjá òfin. Ìgbésẹ̀ wọ̀nyí jẹ́ ìtìjú ńlá fún orílẹ̀-èdè. Òfin orílẹ̀-èdè ni ó ga ju ẹnikẹ́ni lọ. Pẹ̀lú ààrẹ, òfin ti ṣe lálàyé ohun tí ó yẹ kí wọ́n ṣe bí ìwà ọ̀daràn bá wáyé. Ìgbésẹ̀ ológun yìí tàpá sí òfin, ó sì gbọ́dọ̀ lẹ́yìn.
Gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìwà ọ̀daràn yìí ni ó yẹ kí wọ́n wọ́de wọn fún ìwádìí. Ọ̀kan lára agbẹjọ́rò tó ń ṣaṣojú ìlú Okwama, Andrew Ubido, ṣe àríyànjiyàn wípé àwọn á fi ìwé ẹ̀dùn ọkàn petition ránṣẹ́ sí International Criminal Court. Ó ní ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe sábàbí ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ológun mọ̀ọ́mọ̀ gbèrò rẹ̀ ni wọ́n ti tàpá sí òfin, àwọn sì gbọ́dọ̀ pe agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ lẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìgbìmọ̀ àjọ tó ń ṣàmójútó owó tó ń wọlé sí àpò ìjọba Federation Account Allocation Committee (FAAC) ti ṣàlàyé wípé àlékún ₦490 billion ni ó bá owó ìjọba fún oṣù kọkànlá, tí ó fi jẹ́ ₦1.727 trillion yàtọ̀ sí ₦1.3 trillion nínú oṣù ìṣíwájú. Àfihàn yìí wáyé nínú àtẹ̀jáde àná bí wọ́n ti ní orílẹ̀-èdè rí ₦3.143 trillion nínú oṣù kọkànlá. Nínú rẹ̀ ni ìjọba àpapọ̀ ti gba $581.856 billion, àwọn ìjọba ìpínlẹ̀ gba $549.792 billion, ìjọba ìbílẹ̀ council gba $402.553 billion. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kọmíṣánná ọlọ́pàá ní agbègbè ilé ìjọba ìlú Àbújá, CP Ọlátúnjí Dìísù, ti ṣe ìkìlọ̀ tako lílo firecrackers tí a mọ̀ sí knockout tàbí banga nígbà ayẹyẹ ọdún Kérésì àti ọdún tuntun tó ń bọ̀ lọ́nà. Dìísù ṣe ìkìlọ̀ yìí lónìí níbi ó ti ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ẹkùn wọn ní ìlú Àbújá. Ó ní ìgbésẹ̀ yìí wáyé láti lè rí i dájú wípé ààbò tó péye wà fún ẹ̀mí àti dúkìá ará ìlú ní gbogbo àsìkò ayẹyẹ ọdún. Ó tẹnumọ́ wípé lílo àwọn nǹkan ìdúgbàmù wọ̀nyí lè dá ìfòyà sílẹ̀ láàárín ìlú. Bákan náà ni ó léwu láti dènà ìjàmbá iná tàbí ìjàmbá mìíràn tí ó lè ti ìdí rẹ̀ yọ. Kọmíṣánná wá ṣe ìkìlọ̀ wípé ẹnikẹ́ni tí wọ́n bá ká, ìbáà ṣe ẹni ń tà á tàbí ẹni ń lò ó, gbogbo wọn làwọn ò fi ọwọ́ ṣìkún òfin mú, fi ojú wọn ba ilé-ẹjọ́. Bákan náà ni ó ké sí àwọn adarí ìlú àti olùgbé kí wọ́n ṣe ìtanijí lórí ewu tí ó wà nínú lílo àwọn nǹkan wọ̀nyí, kí wọ́n sì wà lójú lalákàn fi ń ṣọ́rí láti ṣe àfisùn bí wọ́n bá kófìrí ìgbésẹ̀ tí ó mú ìfura dání. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Àgbà ọ̀jẹ̀ olórin Afrojuju Sir Shina Peters ti sọ lánàá wípé wọ́n yan òun gẹ́gẹ́ bí bíṣọ̀bù pẹ̀lú ìtọ́ni láti òkè wá. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ọdún 2021 ni wọ́n ta àmì òróró sí orí Shina Peters gẹ́gẹ́ bí bíṣọ̀bù ìjọ Kérúbù and Seraphim ní agbègbè Ìjú, ìpínlẹ̀ Èkó. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn NAN ni ó ti sọ wípé adarí ìjọ ni ó gba ìtọ́ni láti òkè wá wípé kí wọ́n ta àmì òróró lé lórí. Ìtọ́ni yìí sì ti wà fún ọjọ́ pípẹ́ kí ó tó padà gbà láti di bíṣọ̀bù. Adarí ìjọ ṣàlàyé fún un wípé Olúwa ní kí òun fi jẹ oyè bíṣọ̀bù àkọ́kọ́ fún ìjọ wọn. Wọ́n ní Olúwa wípé òun nìkan ni olórin tí ó máa ń lo orin ẹ̀sìn nínú àwo orin rẹ̀ ní gbogbo ìgbà. Ó sì ti tipasẹ̀ èyí jèrè ọ̀pọ̀lọpọ̀ ọkàn fún Kristi. Shina Peters tẹ̀síwájú wípé ọ̀pọ̀ ni ó mọ̀ wípé inú ìwé orin ni òun ti mú orin jáde. Òun gbìyànjú àti sá fún ìsàmì òróró kí Ọlọ́run fúnra rẹ̀ tó mú un. Nígbà tí ó ń sọ̀rọ̀ nípa iṣẹ́ rẹ̀, Shina Peters ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ibi tí ó sin òun dé. Kò sí ohun tí òun tún fẹ́ béèrè lọ́wọ́ Ọlọ́run ju kí òun ṣáà máa dúpẹ́ lọ fún ibi tí ó sin òun dé, nítorí bí òun bá ṣe ìrántí àwọn tí àwọn jọ bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí wọn kò sí láyé mọ́, òun á máa dúpẹ́ lọ́wọ́ Ẹlẹ́dàá. Ó fi kún un wípé kí àwọn olólùfẹ́ rẹ̀ máa retí àrà ọ̀tọ̀ láìpẹ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Wọ́n ti yọ ààrẹ orílẹ̀-èdè South Korea Yoon Suk Yeol nípò. Ìgbìmọ̀ orílẹ̀-èdè South Korea ni ó gbé ìgbésẹ̀ yìí ní ọjọ́ Àbámẹ́ta. Ìyọnípò yìí wáyé látàrí wípé ààrẹ gbìyànjú àti yí ìṣèjọba ará ìlú padà sí ti ológun martial law, ìgbésẹ̀ tó ya gbogbo orílẹ̀-èdè lẹ́nu tí ó tún tú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ká. Iléeṣẹ́ ìròyìn Al Jazeera jábọ̀ wípé 204 ọmọ ilé ìgbìmọ̀ Korean Parliament ni ó dìbò fún yíyọ ààrẹ nípò nígbà tí àwọn 85 tako ìgbésẹ̀ yìí.
wọ́n ti wá fagilé ìrìnàjò Yíònù lọ ilẹ̀ òkèèrè bí wọ́n ṣe ń ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.